oṣù kínní ọdún ya 2025 a wà ní olóyè Chief Sunday ẹni tí ikú wá bàbá aláàánú Yorùbá olóore wa ńlẹ̀ Yorùbá ilé wọn la wà ń sìn níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tínú wọn ti ń dùn wípé gbogbo òfin tí ìjọba Muhammadu Buhari tí wọ́n fi dé bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nítorí pé a dúpẹ́ lọ́wọ́ Elédùà a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá nílẹ̀ Yorùbá tí wọ́n dìde sí ọ̀rọ̀ náà tí wọ́n dẹ̀ tí President Bola Ahmed Tinubu tó ti bá wa gbẹ́sẹ̀ kó lórí gbogbo òfin tí wọ́n fi dé bàbá wa Koiki Media will bring the work closer to your doorstep. So ibẹ̀ la wà tí a ti ń retí bàbá wa láti rí pé wọ́n wọ ilẹ̀ Yorùbá padà wọ́n wọlé padà ibẹ̀ láti rí ìyá wa ìyá dáadáa ìyá Ìgbòho tí wọ́n ń ṣe àdúrà lọ́wọ́ ẹ̀já gbé kámẹ́rà sí wọn lójú ìyá Ìgbòho àwọn ni ẹ̀ ń wò tí wọ́n ń ṣe àdúrà lọ́wọ́ tí wọ́n ń ṣe ìwúre. Koiki Media will bring the work closer to your doorstep. Májàsọ́lá ayé rò ó dà kalẹ̀. Àṣẹ. Báwo káwa ó ti dàgbà tó lágbára lọ́ra ewé ni ó ń sí obì Májàsọ́lá ni ó gbẹ̀yìn wa. Àṣẹ. Àgbàpá náà ó lórí ilé ayé àdúrà wa gbà ó. Àṣẹ. Àníkòkò àníkúnà sẹ́bùté òkò gbogbo ibikíbi tí kò wá ti wá ẹ̀ padà sílé láyàtà. Àṣẹ. Àṣẹ Èdùmàrè Ọlọ́run dúró ti gbogbo wa o. Láàrin owó jẹun láàrin iná láàrin lò àwọn yóò ní ṣòfò alájà àmàdé bá gbogbo yẹn àbákalà ọ̀la àwọn tó ti ayé àdúrà wa ti gbà Ọlọ́run ti gbà. Àṣẹ wà àfọ̀gbò Koiki Media will bring the work closer to your doorstep. Ìyá wa ṣe lè sọ orúkọ yín fún gbogbo ojú tó ń wò yín jákèjádò gbogbo àgbáyé. Orúkọ mi ni Jagun Khadijat Taiwo aka ìyá Májàsọ́lá Ìgbòho Òòṣà. Ìyá nígbà tí ẹ gbọ́ ìròyìn ayọ̀ ní ìjẹta báwo nínú yín ṣe dùn? Kódà ìsúnmọ́jú mi ò súnmọ́jú nígbà tí mo gbọ́. Kí ló dé tó ràn òkun yín? Ó ràn òkun mi nì. Nítorí kí ló ń tó fà á? Kí ló ń tó fà á ìyá wa? Àgbàbàrà tí mi ò ní dùn. Ìgbé nǹkan téèyàn ti ń wá tẹ́lẹ̀ kó rọra kó jáde lójijì gbà. Ṣé àmọ̀ pé onítọ̀wọ́ máa wò pé àbí lóòótọ́ ni àbí àjẹ́ Ọlọ́run dà á bá a sọ di òótọ́. Inú mi dùn. Kódà kéèyàn máa gbọ́ ẹṣin inú mi bí ó ṣe máa jó lélẹ̀. Torí pé kí ni ojú ti rí ojú rí o àdúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ọba ó dùn wá nínú délé àdúpẹ́. Àdúrà wo lẹ wá ní láti ṣe fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní ìdí ọ̀rọ̀ náà tí báńdì náà fi kò lórí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Kábíyèsí o mo júbà gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn tó fẹ́ kó ṣeé ṣe àtàwọn tí ò fún ṣeé ṣe. Bàbá Aládọjà mo ti ṣe kábíyèsí o dàgbà ẹ̀dògùn wà lágbára náà ní wọn sàárẹ̀ ọmọ nínú gbogbo wá ṣe ń dùn lẹ́yìn lágbára náà inú yẹn iná yóò fi dọ̀jà lẹ́yìn. Bàbá wa ẹ wo ẹ ti mẹ́ẹ̀kì rẹ́kọ̀dù nípàdé wọlé ẹ rẹ̀ ṣe para fún gbogbo ọmọ Yorùbá lágbára náà Ọlọ́run ó dára rẹ̀ fún yín. Ẹ pẹ́ lólóyè lágbára náà ẹ mọ̀ ṣe o ẹ ní ṣìṣe ẹ ní ṣìrìn ẹ ní ṣìwàwù lágbára náà àwọn orí adé yóò mọ̀ tọ̀ ní lẹ́yìn gbogbo àwọn ẹgbẹ́ pátápátá ni wọ́n yanjú tí wọ́n padà sórí gbogbo àwọn ọba wa tó kù Ọọ̀ni of Ifẹ̀ ọmọ kékeré jòjòló ojú ti kékeré jẹ ọba ó di àgbàlagbà ó fi pátápátá lágbára náà. Àṣẹ. Ó dàgbà ó dògbò. Àṣẹ. Ó tó àwọn bàbá ńlá. Àṣẹ. Ó sì jù wọ́n lọ. Bàbá dúpọ́ mo ti ṣe kábíyèsí o. Bàbá ọmọ àwọn bàbá tí ń fi ẹ̀yìn pọ́n mọ́ pé àwọn ọmọ ìsáà ní kò ní jábọ́.
jábọ́ ọmọ ìyá ní kò ní jábọ́ ẹ jẹ́ kí májàsọ́lá ó jábọ́ ẹ jẹ́ kí májàsọ́lá ó kábàámọ̀ lágbára náà gbogbo ẹ̀ ní kábàámọ̀ láyé lágbára náà ẹ dàgbà yòókù ilẹ̀ Yorùbá tá à ń jà fún yìí tọ̀ yóò tó wa lọ́wọ́ bàbá wa máa ń jẹ́ Akíntóyè bàbá ẹ túbọ̀ dàgbà ọlọ́wọ́ ọba mi yóò túbọ̀ fún yín lálàáfíà ó mú ẹ̀mí kíkọ̀ àtàrà yìí bàbá ẹ pọ̀ wá jìnà lágbára náà àwa náà yẹ ní jálẹ̀ Kóìkì bá mi ọmọ Ìjẹ̀bú Òde Ajagbalúra ọmọ fìdígbọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ alákẹ́mọ mẹ́rìndínlógún ọmọ ẹni ṣé ń rìn bọ́sàdọ̀ ó dàgbà yòókù ó tó màmá ó tù wọ́n lọ gbogbo nǹkan tó jẹ́ ìbànújẹ́ lọ́kọ̀ ọlọ́run bá ọba mi sí ọjà àtúwọ́ àtàwọn tó kù lágbára gbogbo ipá mọ́tò lè máa pẹ́ àlàáfíà ara tó yí o gbogbo àwọn tá a wá bí lẹ́nìí ẹ ní sìrì o ọ̀nà ní pé méjì lójú ní o gbàrà náà bẹ́ẹ̀ ṣe ti débi láyàtọ̀ bẹ́ẹ̀ ẹ máa padà sí gbàrà náà ọ̀nà ní pé méjì lójú ní ọgbà láṣẹ Ìdùmarè gbogbo ilẹ̀ máa rí jẹ ẹ máa rí bẹ́ẹ̀ ṣe dúró tí májàsọ́lá lọ́dọ̀ tèmi àwọn òdìlá dúró tì yín ọ̀pọ̀ àwọn ọba tó ní kápá sọ́mà tẹ̀ tó dúró tì yín lágbára náà ẹ̀ ní ìdúró àjẹ nípa ìdúró ṣàwátì yìí èmi lù sọmọ nínú Yorùbá rẹ sọ yìí mo lù sọmọ ọmọ tí mo lù Ọlọ́run ọba táwà kárí tù Ọlọ́run bá mi forí tù Ọlọ́run bá mi sọ káwọn òní rẹ kí wọ́n ti lè kọ́ bá mi sàánú ẹ̀ gbogbo àwọn tó fi sílẹ̀ kọ́lọ́run bá ọba Ọlọ́run kó jẹ́ káwọn yóò dàgbà ó jẹ́ agbára lọ àti gbogbo àwọn tí wọ́n ti ré kọjá Ọlọ́run ọba kó bá mi forí tì gbogbo wọn Ọlọ́run forí tì wọn o ilẹ̀ ilé tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run bá máa lọ́wọ́ bàjẹ́ sílẹ̀ Ọlọ́run bá mi ṣe àtàlà àbúrò àṣẹ ẹ ṣé gan ni ìyá wa a dúpẹ́ lọ́wọ́ Elédùà tó mú wa mọ ọjọ́ ìní ìyá wa ẹ jọ̀ọ́ nítorí pé tá bá wo bàbá wa Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni pé àwọn náà wọ́n ní ẹbí à ń fẹ́ ìwúre láti ẹnu yín fún àwọn fámìlì wọn tó jẹ́ mọ̀lẹ́bí gangan. Mo dúpẹ́ àṣẹ ń ṣàdúrà fún gbogbo wọn lágbára Ọlọ́run látòrí ẹ̀gbọ́n ẹ̀ Alice tí débi tó dé tí lórí Bọ́lá tí lórí gbogbo àwọn aládùúgbò pátá lápapọ̀ mo dúpẹ́ fún wọn wọ́n pè faradà wọ́n sì tún kó àbójúbà tí lórí bàbá kékeré tó jẹ́ àgbà ilé wọn ní ìsìn bàbá tí a ní èmi máa ń lọ sọ́dọ̀ wọn ní gbogbo ìgbà lágbára Ọlọ́run ilé aládùúgbò ò ní wó ilé aládùúgbò ò ní túká àtọmọ wọn àtọmọ òrìṣẹ́ tó wọn pápátá ni wọ́n dàgbà tí wọ́n yè gbèrègèdè àlàáfíà ara ọmọ bá wọn o gbogbo àwọn ilé aládùúgbò pápátá Ọlọ́run ò ní fọ́ ṣàdánwò tó sọ́dẹ̀ lágbára Ọlọ́run bàbá àtúbọ̀ pẹ́ fún wa bàbá àtúbọ̀ pẹ́ fún wa àtúbọ̀ sí sọ́dẹ̀ nínú láti Ìdùmarè lágbára Ọlọ́run gbogbo àwọn ìgbòho pátápátá ní àwọn tínú rẹ̀ ń gbọ́ ọmọdé ọjà tó láṣẹ lágbára Ọlọ́run wọ́n fi tọ́jú alẹ́ rẹ̀ Ọlọ́run wà pẹ̀lú ọyọ́ sí jà sí ojúmọ́ sà bàbá wa bàbá ṣe lè sọ orúkọ yín fún gbogbo ọmọ Yorùbá tó wò yín jákèjádò gbogbo àgbáláyé ẹ̀jẹ̀ tí ìbẹ̀rẹ̀ orúkọ mi ni ẹni ọ̀wọ̀ ayédèrè àṣírí ọmọ ẹ̀kọ́ àjàbọ̀ àwọn òṣàṣà eégún magají àjórúkọ bí kọ́ bàbá wa ṣe lè sọ ohun tí a wá ṣe ní ibi tí a wà àti ibi gọ́ta wà ṣe lè sọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tó ń wò yín. àwa yayọ̀ oríire. àwa yayọ̀ oríire. Irú ayọ̀ oríire wo ni bàbá? A máa ké borí kò bá sun wọn. Àrùn gba orí májàsọ̀ lásùn wọn ó rọ̀ wá. Torí gba Fúlàní ń pa wá, a ò rẹ́ nìkan. A ò rò ní ìgbàgbọ́. A ò rí Mùsùlùmí. Àwọn nìkan ni ìlú pọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n kọ ìpera lágbára. A ò rí wọn. Àmọ̀ṣá rí Májàsọ́lá. Ẹ má bínú ohun mi á jẹ́ o. A rí Májàsọ́lá. Májàsọ́lá rí Lísàbí Agbègbè. Tàsíkò tiwa. Bẹ́ẹ̀ ni bàbá mi.
gba ogún kólẹ̀ gbà àwọn ọ̀làrí ọlọ́yọ̀ rẹ̀ máa kọ́kọ́ jábà léèdì obìnrin káwọn ìgbà tó fẹ́ lísàbìládéjì bàbá mi agbóngbà kàrà yóò tó gẹ́ ìbò bá jó bí mímọ́ ṣàfọ̀rọ̀ mọ́ ìyá ìfúlàní ọ̀rọ̀ ó tó gẹ́ orí ìràwọ̀ jẹ àti géṣà Fúlàní bá ti pa wá wá àwa ń dúpẹ́ lẹ́ni parí ìṣòwò májàsọ́lá oyún ó bá nílé ó ń bọ̀ wálé ayọ̀ ńlá ayọ̀ abẹ́ ọkọ̀ kò roko kó má adà kò roko kó má dẹ̀ májàsọ́lá rà jò ó ń bọ̀ wálé májàsọ́lá owó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní Ìgbò 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 májàsọ́lá òfin Fúlàní náà gbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nà òfin Fúlàní náà gbọ̀nàgbọ̀nàgbọ̀n láàlá oko fẹ́nu rẹ̀ sọlẹ̀ gbọ̀ngàn ó ní káwá pàdé onídàá.